nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ́ aṣíwájú nínú fújì ẹ make sure pé ẹ kọ́ àwọn ọmọ tó tẹ̀lé yín ẹ kọ́ wọn dáadáa. wọ́n ní ìgbìyàn ọ̀tẹ̀ bá ṣe ń pàkó nìkan. Alhaji Ndiri Aloma wọ́n sọ point kan ó ní Alhaji Òṣùpá jẹ́ kó mọ̀ pé bàbá ẹ̀ ní Táyé Currency o wọ́n ń gbé Gẹ̀ẹ́sì o. mi rò pé gbádùn mi ẹ gbádùn. ó ní bàbá ẹ̀ ní Táyé Currency ó lóun gbà táyé ò fi parí. kí ni mo fẹ́ mú fàyọ̀ ń bẹ̀ yẹn gbogbo ẹnikẹ́ni tá bá bínú obìnrin tó bá ti ń fa wájú pọ̀ mọ́ pákọ̀ tó ti ń dá wàhálà lẹ́nu fújì tó bá fàárọ̀ kójọ tó fọ̀sán kójọ tó bá dọjọ́ alẹ́ kò ní jèrè ẹ̀. gbàgbós tó ń lọ láàrin àwọn ọmọ ní fújì ò máa ti dúró. ọmọ Táyé Currency kan ló máa ti tún wá jáde yìí o tó fi ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ tó fèsì ọ̀rọ̀ fún Aloma tó sọ̀rọ̀ láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá àti àwọn onífújì tó kù. ẹ̀yin èèyàn wa kódà àwọn èèyàn ní ọ̀rọ̀ tí bọ̀bọ́ yìí sọ tí wọ́n pè ní alias Sanga yìí wọ́n ní pé ó fi ń throw shade sí Pasuma àti Three Leather ni. ṣé lóòótọ́ ni? kí ni bọ̀bọ́ yìí sọ nípa ohun tí Aloma sọ? èsì ọ̀rọ̀ wo ló filẹ̀ fún ọ̀rọ̀ Aloma onífújì? báwo ló ṣe wá fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí àwọn onífújì tí wọ́n da Fuji music, tí wọ́n da Fuji industry, tí wọ́n dàrú? kí wá ní bọ̀bọ́ yìí sọ pé ó máa ṣẹlẹ̀ tí wọ́n bá dáwọ́ dúró? àwọn tó jẹ́ àgbà olórin Fuji tó jẹ́ pé wọ́n kọ́ àwọn ọmọlẹ́yìn wọn dáadáa tó jẹ́ pé wọ́n ń ṣàbòsí tí wọ́n sọ irun wájú pọ̀ mọ́ ti pàkọ́ tí wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe pé kí wọ́n ṣe dáadáa o. ẹ wo gbogbo ohun tó sọ ó lágbára. ẹ jẹ́ àgbó ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu ẹ̀. ọ̀nì kíkàn àkọfẹ́sáré gbé yín débẹ̀ ni ṣé gbogbo yín lẹ gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Ndiri Aloma tó sọ lórí stage lánàá tó ń trend? Me, I don't have a lot to say about it. nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ti jẹ́ aṣíwájú nínú fújì ẹ make sure pé ẹ kọ́ àwọn ọmọ tó tẹ̀lé yín ẹ kọ́ wọn dáadáa. wọ́n ní ìgbìyàn ọ̀tẹ̀ bá ṣe ń pàkó nìkan. Alhaji Ndiri Aloma wọ́n sọ point kan ó ní Alhaji Òṣùpá jẹ́ kó mọ̀ pé bàbá ẹ̀ ní Táyé Currency o wọ́n ń gbé Gẹ̀ẹ́sì o. mi rò pé gbádùn mi ẹ gbádùn. ó ní bàbá ẹ̀ ní Táyé Currency ó lóun gbà táyé ò fi parí. kí ni mo fẹ́ mú fàyọ̀ ń bẹ̀ yẹn gbogbo ẹnikẹ́ni tá bá bínú obìnrin tó bá ti ń fa wájú pọ̀ mọ́ pákọ̀ tó ti ń dá wàhálà lẹ́nu fújì tó bá fàárọ̀ kójọ tó fọ̀sán kójọ tó bá dọjọ́ alẹ́ kò ní jèrè ẹ̀. gbogbo ẹni tó bá ti ní òun fẹ́ máa dá wàhálà lẹ́nu fújì aṣíwájú rere ni Alhaji King Dr. Saheed Òṣùpá torí wọ́n tọ́ àwọn ọmọ wọ́n dẹ̀ kọ́ àwọn ọmọ tó tẹ̀lé wọn dáadáa. wọ́n yẹ ní ọbọ orin, wọ́n yẹ ní role model, wọ́n yẹ lẹ́ni téèyàn ń tẹ̀lé. bẹ́ẹ̀ náà ni Alhaji Akande Adebisi Currency náà ṣe yẹ ní 001 of Fuji cause wọ́n tọ́ gbogbo àwa wọ́n dẹ̀ kọ́ gbogbo àwa tó ń tẹ̀lé. kò sí ẹni tí Táyé Currency máa sọ pé nǹkan tí mo fẹ́ ni tó máa yọ owó ẹ̀ padà láyé. bẹ́ẹ̀ lẹ̀ ni ó yẹ kí gbogbo ọ̀gá ṣe máa ṣe. but on a quick one gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣàbòsí tó jọ̀gà tó lè ti control àwọn ọmọ tó ń tẹ̀lé pé ṣe èèyàn máa ń ní respect fàgbà ni o tó àṣẹ pa tó jẹ́ pé obìnrin pé kò máa dárúgúdù lẹ kò máa dá wàhálà lẹ́yìn. wọ́n ní ìwé àtàkì tata pọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti wò pé òun fẹ́ máa jẹ́ nù di ìbàjẹ́ ni. ẹ jẹ́ kí fújì wà láàyè fújì àti mọ̀ pé omi tán fi dá fújì nìyẹn. but ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń jáde fún àwọn èèyàn ẹ fi làákàyè jáde ẹ fi ọpọlọ jáde. Alhaji Ndiri Aloma ó clarify ẹ pé Alhaji Òṣùpá ló sọ fún un pé Táyé Currency ò ṣe é gbé Gẹ̀ẹ́sì. ìwọ tó bá ti lọ́mọ tó ń tẹ̀lé lẹ́yìn má ẹ̀kan rágbà fi hàn cause bó pẹ́ bóyá àwọn náà ń bọ̀ wá sípò àgbà yẹn. ṣe gbọ́n nǹkan tí mo sọ bó pẹ́ bóyá Alhaji Táyé Currency ti wà nípò kan rí but nípò tó wà yìí èèyàn mẹ́rin ni mo respect inú Fuji tán mú oríṣiríṣi adùn wọnú Fuji. The first person is Alhaji Barrister tán dá Fuji ilẹ̀ tán gbé Fuji ilẹ̀ ní raw everybody ń jẹ.
Alhaji ọmọ Rapala Obesere wọ́n change Fuji sí Tungba èmi lọ ọmọ Rapala àwọn náà kọ́ ló kọ́ sí tó lọ́yàn tá a ti mọ̀ pé tá a máa ń fi white and black television wo ń gbà yẹn ọyàn rẹ̀ kíní kankan níbo lẹ́yìn wà ń gbà yẹn ọmọ ọdún mélòó ni èmi tí I was born in 1980 so ẹnu mi gbà láti sọ any fucking thing àti ẹ̀ma tún máa wí àtúwájẹ́ pé wọ́n tán bí tán bí dáadáa tí bàbá ńlá kúyà láyà yín ò ní tẹlifíṣàn tó gbélé kẹta lé kẹrin rẹ̀ ti lọ́ máa ń wo jáàní máa jáàní tìjẹ́ jáàní kàmáà ajand. So what are we saying? Kí ló fẹ́ sọ fún mi? Níbo ni wọ́n wà nígbà tán ṣe ẹran ìyá Òṣogbo? Níbo ló wà nígbà tán? Many things. So ibi ẹ̀yẹn kọ́ ni mò ń lọ. Mo fẹ́ kí ẹ mọ̀ pé ìsinmi ní ìjọ náà bí ẹ kìnnì kan náà bí ẹ kìnnì kan náà bí ẹ ọmọ ìyá mi ó máa tó ká lójú ẹ. But gbogbo ọbẹ̀ téèyàn bá ti fàbó sí sè ọbẹ̀ náà kò ń dùn dálẹ̀ o. Ìmọ̀ràn mi fún yín ìwọ tó bá já síwájú correct aṣíwájú ẹ̀ ẹni tó bá ti jálábù sí ẹ̀ dá nílé ayé ìgbẹ̀yìn wọn dá o ẹja sọ tòótọ́ o àárọ̀ wọn lè dá ọ̀sán wọn lè dá ṣùgbọ́n ajẹ́ ọjọ́ alẹ́ wọn àyàfi tó bá jẹ́ pé bó ṣe ń wù ní wàá ṣe rí inú ẹ̀ mọ́ ṣe understand. Alhaji K1 nígbà tó máa gbé Fuji kalẹ̀ wọ́n sọ di sẹ́sẹ́lẹ́sẹ́ Alhaji Rapala Obesere wọ́n sọ di Tungba Alhaji Taye Currency ló sọ gbogbo ẹ̀dín dómi tí gbogbo èèyàn ń jẹ wọ́n gbé Tungba wọnú hip hop wọnú tó bá ń kọrin bí Orlando ọ̀wọ̀ báyìí wàá fọwọ́ dorí mú ni kò ń sàsọdún bẹ́ẹ̀ Alhaji Taye Currency àkàndé Adébísí the man was talented forget about it kò ń ṣerú ẹ̀ ló máa jábọ́ mọ́ ẹ tó bá ń wà ní wọ́n ń wé tó jẹ́ pé orin ojú kan ló wà tó jẹ́ pé pattern kan ló ń lò ẹ máa ṣe bákan ẹ̀nà Alhaji Pasuma náà àwọn náà gbìyànjú ní Fuji àwọn náà ṣe tí wọ́n sínú Fuji kálukú ló ní rò tó mú wọnú Fuji but I respect àwọn tí mo respect ní Fuji tí mo like ní Fuji ẹ forget about it ẹ gbàgbé pé bí a anything èmi ò bẹ nìkan jà Ali Azaga PFC ni mi AFC ni mi but mo ní láti clarify ara mi I was born and brought up in Apesin ẹ gbàgbé orí state Taye Currency anybody tí mo mọ̀ mo dẹ̀ sí yàrá yàrá bala kọ́ anybody tó lè ra mi kúrò mbẹ́ kí n blow kí n di star like I will still remain Apesin boy bàbá mi ní Alhaji Taye Currency aláyé ló ń kọrin fún àwọn church ọ̀nà ńlá on shut down ó ló ń kọrin fún àwọn ọba shut down ó ló ń kọrin fún ṣẹ̀ṣẹ̀ shut down tó bá yẹ pé Tungba lẹ fẹ́ shut down ó dẹ̀ tún shut down club kí lẹ wá fẹ́ sọ ẹni tí mo tún love jù ní KS1 Alhaji Mala ọmọ aláyé yẹn ó wá classic like exactly like my dad Alhaji Taye Currency ọkùnrin ọmọ nìbàdàn aláyé yẹn wá Alhaji KS1 ẹ sì jẹ mí ní verse ẹ má gbàgbé o torí iṣẹ́ yẹn verse ló máa dùn lórí orin mi o ìgbà kan là wá ń jẹ búrẹ́dì kéré gbà lágbàgbà kiri gbà ìgbà kan là wá ń sunu mọ́tò kiri lálẹ́ ẹjọ́ yẹn bolo wà ṣe understand but èmi kàn fẹ́ jẹ́ kí ó yé yín wọ gbogbo ọ tó bá ti jọ́gà tó bá ti já síwájú rere ọmọ ìyá mi tọ́ àwọn ọmọ ẹ̀ dáadáa torí tó bá dọjọ́ alẹ́ kan lè fún ẹ nísìnyí gbogbo ẹni tó bá ti ń fa ọrùn wájú pọ̀ mọ́ tí pàkọ́ tó ti fẹ́ máa dá gúdú lẹ́nu Fuji wọn náà bẹ́ẹ̀ tá a fèrú sí ni kò ń jiná bọ̀rọ̀ kò tí too late ìwọ tó bá jẹ́ role model tó jẹ́ mentor tó jẹ́ like leader kọ́ àwọn ọmọ ẹ̀yẹn dáadáa tọ́ wọn dáadáa like my father Alhaji Taye Currency tọ́ àwa dáadáa when Alhaji Taye Currency says shut up no any other fucking body to ma change ọ̀rọ̀ yẹn shut up is shut up. I love my boss for that. Aliyah mi fẹ́ kó sọ wọn kan má jáde fún anybody just keep doing your own then I'm doing my own so I'm not video mi lọ sí anywhere AFC PFC we are one family but Alhaji Indiri Aloma ó clarify pé Alhaji King Dr. Saheed Osupa ó yẹ láṣíwájú dáadáa ó tọ́ àwọn dáadáa ó jẹ́ káwọn mọ̀ pé wọn kì í rágbà fín níbo lẹ́yìn wà nígbà tí Taye Currency forí tó ń forí jágbó tó ń forí jájù orin tí Taye Currency ti kọ olórin wo ló fẹ́ jáde ní sí tó fẹ́ ní 20 years kò lè bá ẹ gbàgbé kọ́lọ́n fi ọ̀rọ̀ lé ayé ẹ̀ ṣe mírèkù kó jẹ́ triple mírèkù òun Fuji wo ló fẹ́ sọ pé òun fẹ́ lówó tó Davido òun fẹ́ lówó tó Wizkid irú mírèkù ló fẹ́ ní
òun Fuji tó bá gbowó jù ó gba yes jù ló gba 15-20 million. So to hell with your fucking change that you are collecting. Ibi táwọn kan wà tó jẹ́ bí silent money tó yẹ kó pariwo rá tàbí club gan wọ́n shut down $150 million. Wọ́n shut down many things. So wọ́n tó bá já síwájú dáadáa ẹjọ́ ẹ tọ́mọ yín dáadáa ẹ má fèrú gbàbùkù. Ṣé understand? Ẹjọ́ ọjọ́ alẹ́ kálukú ló matter most o. Alias Zaga náà pé ní tó bá ṣe bí ọgbà kò ìdàgà. tó òun rèé o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí gbogbo nǹkan tí Alias Zaga ti sọ yìí o nípa ọ̀rọ̀ Aloma gbogbo ohun tó ti fílẹ̀ kí lè rò ẹ̀yin èèyàn wa ẹ dá sí ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. Fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí.